Good afternoon, my people. This is your girl Mashola Gist TV. I am here again with another gist. Gist tá gbọ́ ni pé Queen Naomi return bracelet tí Elizabeth rà fún wọn o. Wọ́n ní real diamond bracelet. Wọ́n náà dá bracelet yẹn padà. So ẹ jẹ́ ká jọ gbọ́ gist tẹni. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. Please let's listen to this video and like and share. Thank you. God Almighty will bless you. Wọ́n ní Queen Naomi return bracelet tí Dr. Elizabeth rà fún wọn. Wọ́n ní pé àwọn ò fẹ́ anything láti ọ̀dọ̀ kabiyesi àbí ọ̀dọ̀ ìyàwó wọn kankan. Pé kí oníkálukú wà lórí ọwọ́ ẹ̀. Wọ́n ní Dr. Elizabeth ń gbégbèsè láti jẹ́ kí Queen Naomi padà wá sí inú palace. Pé kí wọ́n try láti wá ibi tí wọ́n máa pé kí kábíyèsí kó àwọn olórí yìí lọ bíi Mariam. Torí Mariam náà èyí tí a gbọ́ tá a sọ wọ́n ní pé wọ́n á try láti divorce Mariam àti Ashley traditionally but àti ìmọ̀ o nǹkan tá a gbọ́ la sọ fún yín. So but wọ́n ní right now pé ìgbésẹ̀ tó fẹ́ gbé ni pé gbogbo àwọn olórí kọ̀ọ̀kan wọn ò ní gbé palace. Bóyá kábíyèsí máa lọ ṣe ilé tí wọ́n rà tẹ́lẹ̀ fún wọn ni. Then awakọ̀ Elizabeth. So wọ́n dẹ̀ ń gbégbèsè kí Queen Naomi padà wá sínú palace. So ajé Elizabeth àti Queen Naomi nìkan náà máa gbé inú palace pẹ̀lú Tadenikawo. Nǹkan tá a gbọ́ ni o. But àwa mọ̀ bóyá Queen Naomi máa wá àbí wọn ò ní wá o. Nǹkan tá a gbọ́ la ní ká mú wá fún yín. Wọ́n ní kété tí Dr. Elizabeth tó bẹ̀rẹ̀ wọ́n ní wá sí palace yìí tó fẹ́ kábíyèsí. Wọ́n ní oríṣiríṣi nǹkan ló ti yí padà o. Pé gbogbo bí wọ́n ṣe ń ba palace jẹ́ wọ́n ti stop gbogbo. Pé because ṣe mọ̀ the way bá ṣe gbọ́ wọ́n ní Dr. Elizabeth kàwé gan. Wọ́n ní wọ́n ní gbogbo àwọn nǹkan tó ń ṣe ń palace tẹ́lẹ̀ wọ́n stop everything. Wọ́n ní láti follow protocol so that palace ò kàn ní rí bí èèyàn wá oríṣiríṣi èèyàn á kàn máa wọlé. Wọ́n ní kò sí gbogbo yẹn mọ́. Wọ́n ní everything wọ́n ti organize everything bó ṣe yẹ kó organize ẹ̀. Allegedly ní nǹkan tá a gbọ́ la wá sọ fún yín. Omi ò bá kábíyèsí gbé palace omi ò dé bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ la wá sọ fún yín. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tá a bá sọ fún yín ó máa ń rí bẹ́ẹ̀. So right now wọ́n ní everything gbogbo bó ṣe ń ṣe pàṣàpàṣà tẹ́lẹ̀ wọ́n ní kò sí yẹn mọ́ o. Wọ́n ní Dr. Elizabeth make sure pé everybody follow protocol. Pé ó dẹ̀ ń gbé ìgbésẹ̀ yẹn seriously láti mú Queen Naomi padà wá sí inú palace. But wọ́n nígbà tí wọ́n return bracelet sí Dr. Elizabeth rà fún Queen Naomi tí Queen Naomi dá padà. Wọ́n ní inú Dr. Elizabeth ò dùn. Wọ́n ní bọ̀ kò take it personal pé ó ní they will try again. Tó ti yẹn. Wọ́n ní kábíyèsí sọ pé látìgbà tí òun ti fẹ́ gbogbo àwọn ìyàwó tó ń fẹ́ yìí pé Dr. Elizabeth nìkan ló ń try láti make sure pé Queen Naomi padà wá sí palace. Mo dẹ̀ mọ̀ pé olórí Ronke try ngbà yẹn náà. Bọ̀ bóyá wọ́n change mind wọn ni I don't know. But mo mọ̀ pé ngbà yẹn olórí Ronke try. So right now ìgbésẹ̀ wọ́n ní in fact gan ibi tí Queen Naomi máa dé sí wọn náà ti fẹ́ parí ẹ̀. Wọ́n náà divide ẹ̀ ni so that Queen Naomi ò ní máa rí anybody. She will just is like wọ́n rí ibi tí kábíyèsí wà àti tiwọn ó wà together. So wọn ò ní wá expose sí any other person. Ṣó ti yé yín. So gbogbo èyí tí kò sí freedom tí ò sí privacy tí ò sí privacy tẹ́lẹ̀ wọ́n ní kò sí yẹn mọ́. Wọ́n ní in fact pé iṣẹ́ gidi ni wọ́n ṣe.
so gist tá gbọ́ ní ìta ní ká mú wá fún yín. Èmi mọ̀ pé Ọlọ́run á gbàkóso. I don't have anything against Dr. Elizabeth. Mi ò ní anything against Dr. Elizabeth. Mi ó dẹ̀ láwọn èèyàn kan náà tí mi ní anything against wọn. Ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n lọ ń ṣe ìkà nìkan ni mo wò against wọn, tó lọ ń ṣògùn tó ń ṣèkà. Àwọn nìkan ni mo wò against wọn. So mo dẹ̀ máa mú gist tí mo tún gbọ́ tó jẹ́ pé in fact ó tún lágbára, mo tún máa mú wá after this one. Ẹ̀yin èèyàn lé, ẹ ṣé gan ni o. Mo rí ọwọ́ yín o. Ọlọ́run á dúró tì yín o. Bẹ́ẹ̀ ṣe ń support Máṣọ́lá, Ọlọ́run á bá mi dúró tẹ̀yin náà. Ẹ ṣé, I really appreciate all of you. Gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, gbogbo yín mo appreciate o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín. Ẹ ṣé o. Ọlọ́run Elédùmarè á dúró tì yín o. Ní agbára Ọlọ́run, Nàìjíríà ò ní bàjẹ́ o. Bàbá wa Tinubu, wọ́n á rí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe, wọ́n á rí ṣe nírọ̀rùn o láti mú Nigeria great again. Ẹ ṣé, mo dúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all.